àwọn ìranù àwọn asòsì màmọ́ ẹ̀wọ̀n Ládọjà ọba tó dúró ọba tó fi ọba tó lẹ́nu ọba tó tún kàwé ó tún ṣe sínétọ̀ ó tún ṣe. Wá tẹ̀lé mi. A dúpẹ́ fún Ọlọ́run ọba o. A fi ìyìn àti ògo fún Ọlọ́run ọba. Ìlú Ìbàdàn la wà. Ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà. Ìbàdàn tó jẹ́ olúùlú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ la wà báyìí. Níbi tí wọ́n ti ń gbé adé lé ọba sẹ́nitọ́ gọ́vnọ̀ Abdulrashidi Adéwọ̀lú Àkànmú Ọládọjà lórí lọ́jọ́ tòní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 26th of September 2025 ní ìlú Ìbàdàn. Bẹ̀rẹ̀ ni wọ́n ń pe ibi tí a wà yìí. Ẹ̀yin tí ẹ bá mọ ibi tí wọ́n ń pè ní bẹ̀rẹ̀ ọ̀nà tó lọ sí Mọ̀pó níbi tí wọ́n ti ń gbé adé lé ọba lórí òun náà níbi tí a wà yìí. Orúkọ tèmi ò yí padà àyàfà àwọn orúkọ rere tọ́lọ̀ ní kó máa kún orúkọ. Akínṣọlá Nurudeen Adékúnlé lórúkọ tí mò ń jẹ́. Àlàjí orúkọ ni wọ́n ń pè ní Mọ́tàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ Ọlọ́run lóde 1. Àyàfà Ọlọ́run yìí rèé èmi apẹ́ mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró. Ó yá ẹjẹ́ máa lọ sínú Mọ̀pó lọ́wọ́lọ́wọ́ báyìí káwọn lọ wo báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ wo bí gbogbo ẹ̀ ṣe ń rọ́ kẹ̀kẹ́ tó rọ́ kẹ̀kẹ́. Àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n lulẹ̀ pàmbì yìí. Ó yá ẹ jẹ́ ká máa lọ. Ẹ máa tẹ̀lé mi. Èmi ò mọ̀ sọ̀rọ̀. Wọ́n blọ́ọ̀kì ọ̀nà ní obìnrin iṣẹ́. Wọ́n blọ́ọ̀kì Nígbà tí a ń retí àwọn èèyàn ńláńlá ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ rí bí àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn park managers park managers ni wọ́n wà níbi tí ètò dẹ̀ ń lọ báyìí o. A ti ń jọba nílẹ̀ Ìbàdàn eléyìí má yàtọ̀ o. Ṣé mi rí mọ́ ẹni ní? No, níbí. Ọ̀yà ẹ. Nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Bọ́lá Tinubu tí wọ́n dé sí ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí fún ti adé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Sẹ́nitọ̀ Rasidi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti wọlé báyìí síbi ayẹyẹ ìgbádé fún Sẹ́nitọ̀ Rasidi Imperial Majesty Ọba Rasidi Adéwọ̀lú Àkànmú Ládọjà. Ìlú Ìbàdàn mìtìtì, orílẹ̀-èdè Nàìjíríà gbàlejò lónìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 àti ìjọba nílẹ̀ yìí eléyìí yàtọ̀
wọ́n ti ń jọba ní Nàìjíríà eléyìí yàtọ̀ ó yàtọ̀ tẹ́ ẹ bá gbọ́ pé ó yàtọ̀ ìjọba eléyìí ó yàtọ̀ kí lẹ ló ṣe ó yàtọ̀. Ààrẹ ló dé o Sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo gómìnà South West ló máa gbọ́dọ̀ dèjì. South West lọ́mọdé àtọ̀tún West. This is the arrival of the President of Nigeria, President Bola Ahmed Tinubu, right here in Oyo State, especially in Ibadan, today, 26th September 2025, at the coronation ceremony of the Imperial Majesty Ọba Rashidi Adewolu Akomu Oladoja. Yes. This is amazing. Yes, imagine. This is amazing. The arrival of MC Olubadan, the national chairman and national president NURTW in Nigeria, MC Olubadan tí ò ṣẹlẹ̀ rí. Ààrẹ fún gbogbo àwọn onímọ́tò ní Nàìjíríà, Alhaji Musiliu MC Olubadan kò ṣẹlẹ̀ rí wọn. These are the bank managers in Oyo State. All of them are here. Ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà, Ìbàdàn la wà. Ọ̀rẹ́. Já lọ. Tó bá ṣẹlẹ̀ tá a bá tí wọ́n lò ní ká mọ́.
Thank you, Excellency. Moment of growth and prosperity is awaiting us ahead. Thank you for your perseverance. Thank you for your endurance. Thank you for your understanding. Thank you. God bless you. God bless your state. God bless the Oba. Sorry, wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo. Ẹ wo wèrè la fi ń wo wèrè. Dìdìrì la fi ń wo dìdìrì. Wèrè la fi ń wo wèrè. Èmi ni kọ́rẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ní Ìbàdàn. Èmi ti kọ́rẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ní Ìbàdàn. Ṣé ẹ rántí ayé tó ti gbà mọ́ bẹ̀bẹ̀? Ẹ jẹ́ àwọn aṣèré fún yín. Ṣé nígbà yẹn àwọn ọmọ ọba iṣẹ́ àwọn ọba mọ́tò á tún máa pàtẹ́lẹ̀ ẹ̀rẹ́ ìtàn o. Débi tí tá a bá ṣe eré náà, àdìmúsì lérè. Owó yá sí àlùbáríkà wá dé. Wọ́n ti rí wa gbọ́, wọ́n ti mọ̀ wá lérè. Ẹ jẹ́ kọrin ti ìṣẹ́yìn. Fún bàbá Ládọjà kálejò Ládọjà ó yàtọ̀ sáwọn yamayama. Àwọn ọba lọ́sọ̀ Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà. Àwọn pàǹtí ẹ̀wà Ládọjà ògo 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 ó ṣe sínétọ̀ ó tún ṣe gọ́ọ̀nà ó tún wá dọ̀bá lẹ́yìn Ládọjà Adéwàní Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà sáwọn èèyàn lásán àwọn ìranù àwọn aṣòfin mamọ̀ Ládọjà ògo 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 Ládọjà ó yàtọ̀ sáwọn èèyàn lásán àwọn pàǹtí ẹ̀wà àwọn ìranù àwọn aṣòfin mamọ̀ ẹ wo Ládọjà ọba tó dúró ọba tó kì ọba tó lẹ́nu ọba tó tún kàwé ó tún ṣe sínétọ̀ ó tún ṣe gómìnà wọ́n gba gómìnà lọ́wọ́ ẹ̀ ó tún gbà padà Ládọjà ògo ògo.